ẹ wò ó ọ̀rọ̀ ìpànìyàn lórílẹ̀‐èdè yìí ó gbọ́dọ̀ dópin o, ó gbọ́dọ̀ wá sí òpin. Ta ló sọ bẹ́ẹ̀? Ọ̀gbẹ́ni Adeboye ló sọ bẹ́ẹ̀ o. Ṣé rí ọ̀gá pátápátá fún ìjọ Redeemed Christian Church of God, ìyẹn pásítọ̀ Enoch Adeboye, ó ti tẹ àtẹ̀jíṣẹ́ o débi pé ó sọ̀rọ̀ lóhùn rárá. Ó ní gbogbo ìdojúkọ yìí, gbogbo bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ni o, àlùfáà Adeboye ó sọ pé ó gbọ́dọ̀ dópin o. Ó wá sọ̀rọ̀ síwájú, ó ní mi ò ní yé máa ṣaláì gbàdúrà fún orílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n o ìpànìyàn ó gbọ́dọ̀ dópin ní orílẹ̀‐èdè Nàìjíríà. Adeboye ti sọ̀rọ̀, ìyẹn pásítọ̀ olórí ìjọ Redeemed Christian Church of God. Ó ní ẹ wá gbọ́ o, ṣe rí ìpànìyàn yìí ó dàbí wípé ó ti ń lékàn sí i lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìdí nìyí tó jẹ́ pé pásítọ̀ Adeboye ó jáde lóhùn rárá, ó kígbe, ó ní ìpànìyàn yìí ó gbọ́dọ̀ dópin lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ojoojúmọ́ ni mo fi ń gbàdúrà fún orílẹ̀‐èdè yìí. Ìdí nìyí o tí Ọlọ́run gbọ́dọ̀ mú òpin bá ìpànìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wo, lẹ́yìn tí pásítọ̀ Adeboye tó sọ ọ̀rọ̀ yìí tán, ẹ rò bóyá ó gbéná sórí èṣù ni, nítorí wípé àwọn ará ìlú wọ́n ti ń lanúlẹ̀ pé ìjọ wo ni àlùfáà yìí á tó sọ̀rọ̀. Wọ́n ní àbí àlùfáà ń ṣe kò kàn mí, àbí torí wọn ò tí ì wọ ìjọ rìdíìmù. Wọ́n ní bóyá nítorí ẹ̀ ni àlùfáà yìí ò ṣe sọ̀rọ̀ o. Ṣùgbọ́n báyìí àlùfáà yìí ti sọ̀rọ̀, ìyẹn general overseer fún ìjọ Redeemed Christian Church. Ó ní ìpànìyàn yìí ó gbọ́dọ̀ wá sí òpin. Bẹ́ẹ̀ ni Reverend Ezekiel Dàtúmọ̀ tó ń pariwo látijọ́ ìwá wípé ẹ wá, àwọn agbésùmọ̀mí ń pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin Kristẹni, wọ́n ní ẹ wá nǹkan ṣe. Ṣé ẹ mọ̀ pé nígbà náà ẹjọ́ wípé Dàtúmọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti pọ̀ jù ni wọ́n fojú wò ó. Ṣùgbọ́n nísìnyí o, wọ́n ní ó ti kúrò ní ohun tí èèyàn lè fojú wò, nítorí àwọn agbésùmọ̀mí ò mú ní kékeré rárá o. Bẹ́ẹ̀ làwọn èèyàn wá ń sọ̀rọ̀. Wọ́n ní ìwòyí làárọ̀ tarúgbó ń sunkún oge. Wọ́n ní tó bá jẹ́ pé gbogbo yín ti pohùn pọ̀ ní ohùn kan láti pariwo pé agbésùmọ̀mí ń pa wá sẹ́ẹ̀, ẹ gbà wá o ìjọba Trump. Wọ́n ní ó ṣeé ṣe kí orílẹ̀‐èdè US kí wọ́n ti gbé ìgbésẹ̀ tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ làrá ìlú ló sọ̀rọ̀. Ẹ wo àtẹ̀jíṣẹ́ olówó làgbà Ṣèyí òun leléyìí o. Ó ní ṣé kò jẹ́ kẹ́ ẹ ti mọ̀ pé àsìkò ìbò ó ti ń súnmọ́ etílé díẹ̀díẹ̀. Ẹ wá gbọ́, ó ní nítorí tẹ́ ẹ bá gbàgbé, tí àwọn òkè ọya tó bá fẹ́ fi ipá àti agbára gba ìjọba ni wọ́n máa ń lo ọgbọ́n ète, ìyẹn ọgbọ́n agbésùmọ̀mí. Ni ẹ máa rí pé wọ́n ń pa àwọn èèyàn nípakúpa. Kò ń ṣe bẹ́ẹ̀ o, bí kò ṣe pé wọ́n fẹ́ fipá gba ìjọba ni. Ó tún wá tẹ̀síwájú, ó ní kò wá ṣe ìfipágbàjọba nìkan mọ́ báyìí o, wọ́n tún ti sún síwájú. Wọ́n fẹ́ kúkú kó gbogbo
orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fẹ́ sọ ọ́ di orílẹ̀-èdè mùsùlùmí. Wọ́n ní nǹkan tí àwọn Fúlàní yìí ti ń wá látijọ́ yìí rèé. Wọ́n ní ìdí rèé o tó fi jẹ́ pé wọ́n fẹ́ kó gbogbo Kìrìsìtẹ́nì kúrò ńlẹ̀ láti lè sọ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà dílẹ̀ mùsùlùmí. Wọ́n ní àwọn Fúlàní fẹ́ take over tipátipá ni o. Kódà wọ́n fẹ́ fi òpin sí ohun tó ń jẹ́ Kìrìsìtẹ́nì. Bẹ́ẹ̀ ni àwọn ará ìlú ń pariwo pé àfi k'Ọlọ́run gbà wá ni o. Pàápàá jùlọ ààrẹ orílẹ̀-èdè US ìyẹn President Donald Trump. Wọ́n ní kó jáde o nítorí ó ti ṣèlérí fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Wọ́n ní ṣùgbọ́n ìlérí pípẹ́ yìí kò fa ọkàn láàárẹ̀ o, níṣẹ́ ló mẹ̀mí ọkàn lọ ni. Kó tètè dákun, kó tètè jáde láti wá gbà wá o. Nítorí wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà ó nílò ìrànlọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìjọba wa wọ́n yarí wípé kò sí ní tó ń lọ lórílẹ̀-èdè. Wọ́n ní ọwọ́ tó bá ń dùnyàn èèyàn ti bọ abẹ́ aṣọ o. Èyí ló mú káwọn ará ìlú gan kígbe lóhùn rárá. Bẹ́ẹ̀ nìkan ni ó mà ga o. Bẹ́ẹ̀ àwọn ìkan ò tiẹ̀ gbà pé ìpànìyàn ń lọ lórílẹ̀-èdè. Àwọn kan wà ní pásítọ̀ dákun má gbàdúrà nìkan o. Ò bá pa á láṣẹ ni tàbí kó o ké pe Ọlọ́run níbi tó ti ń gbọ́. Ẹ wò ó, ẹ jẹ́ ń gbọ́ àtẹ̀jíṣẹ́ Fọlọ́runṣọ́ Ìṣọ̀lá. Ó ní bàbá ṣé kò ṣe pé ẹ tún fẹ́ dìde tako Tinubu báyìí nítorí ẹ ti ń lo ọgbọ́n yìí bọ̀ díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ lójú àwọn ará ìlú ni wípé wọ́n rò bóyá ọ̀gbẹ́ni àlùfáà Adeboye yìí wọ́n ní bàbá ò fẹ́ bára ẹ̀ jẹ́ ni o níwájú orílẹ̀-èdè Amẹ́ríkà. Nítorí wọ́n ní bàbá ò fẹ́ kí orílẹ̀-èdè Amẹ́ríkà rí òun gẹ́gẹ́ bí ọ̀daràn tàbí ẹni tí ò dáa. Ìdí rèé tó ṣe tètè ń kígbe lóhùn rárá. Ǹjẹ́ tẹ́lẹ̀ rí wọ́n ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbìyànjú láti dá sọ́rọ̀ Nàìjíríà. Tó àfi kí Ọlọ́run pàápàá kó dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ni o, kó lè gbà wá lágbàtán. Nítorí àgbàtán là ń gba ọ̀lẹ. A ò ní rí jù báyìí lọ nítorí a ó máa bẹ bí ẹni bẹṣu. Àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà o. Ẹni bá wá láò ní dé, òun láò ní dé bá o. Ó dàbọ̀.